Atiku ló pa PDP kó yáa gbé kó bẹ̀rẹ̀ gbé. Nígbà tí àgbàlagbà kan bá kú ládùúgbò tí ọmọ ẹ̀ tó ti dàgbà táwọn èèyàn sì rò pé òun ló yẹ kó ṣe ọkàn akin jùlọ bá wá ń sunkún tí kò dákẹ́, àwọn ẹlẹ́fẹ̀ àdúgbò yóò máa fi pa mìrídìn, wọn yóò sì máa kọrin fún un báyìí pé ọmọdé yìí ló pa bàbá rẹ̀, gbé gbé bẹ̀rẹ̀ gbé, ọmọdé yìí pa yèyé rẹ̀, gbé gbé bẹ̀rẹ̀ gbé. Irú orin tí àwọn kan rò pé ó yẹ kí wọ́n máa kọ fún Alhaji Atiku Abubakar, ìgbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rèé. Wọ́n ní bóyá inú Atiku dùn bí PDP ti ń kú lọ yìí ni o, bóyá inú ẹ̀ kò dùn, tàbí pé bó ti ń ro ọ̀rọ̀ náà lára ń kan níbikíbi tí òun náà bá wà tí yóò bá sọ òótọ́ ọ̀rọ̀ fúnra ẹ̀, ó yẹ kó mọ̀ pé láti ọwọ́ òun ní ikú PDP ti wá. Àwọn tí wọ́n bá súnmọ́ lè máa ṣagídí o, tàbí kí wọ́n máa tàn án, òun náà lè máa lé fùrù kọ́kọ́ for nothing. Ó tọ́ ọ̀rọ̀ kan kì í sọ pé ká má sọ òun o, àwọn èèyàn ni kì í fẹ́ sọ ọ́. Níbi tí àwọn èèyàn Atiku àti Atiku fúnra ẹ̀ yóò bá ti bá ara wọn sọ òótọ́ ọ̀rọ̀, wọn yóò mọ̀ pé òun ló pa PDP kó sì yá bẹ̀rẹ̀ kó gbé nǹkan ẹ̀ ní. Bí kò bá sí Atiku àti ìwà ẹ̀, ó ṣeé ṣe kí PDP má ti kú o, ohun tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà ń sọ nìyẹn. Àmọ́ ní báyìí Nyesom Wike àti alága PDP àti akọ̀wé wọn pẹ̀lú àwọn gómìnà míì tí kó hóró pọn PDP sọ́wọ́, wọ́n ń fọwọ́ tẹ̀ ẹ́ díẹ̀díẹ̀, ó sì dájú pé pìnṣín lẹ́ẹ̀kan náà ni wọn yóò tẹ kinní ọ̀hún fọ́ pátápátá. Ní báyìí ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà tí wọ́n fẹ́ ṣe, tí wọn yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní blood transfusion, tí wọn yóò fa omi sí i lára tí wọ́n ń pè ní díríìpù, tí wọn yóò sì lè gbé máṣíìnì tí jẹ́ kí aláàárẹ̀ mí dáadáa sígbà àyà ẹ̀. Ìpàdé náà ni kò fẹ́ ṣeé ṣe yìí o, torí ilé ẹjọ́ ní kí àwọn lọ́ọ̀yà PDP má lé àwọn léré. Àwọn kò rí ààyè rásímọ́ bọ́gẹ́ kẹ́nìkan má kó àwọn gìrìgìrì. Àsìkò tí ẹjọ́ náà bá tó dá làwọn yóò dá. Bí àwọn kò bá sì tí ì dájọ́ náà, ẹni tó bá mọ̀ pé òun kò múra láti ṣẹ̀wọ̀n kó má ní òun ṣe kinní kan fún PDP o. Bóyá wọ́n jàre bọ̀ tàbí wọ́n jẹ̀bi, àwọn Wike ti tún sẹ́ẹ̀tì àwọn ẹjọ́ míì kalẹ̀ lóríṣiríṣi. Bí wọ́n bá ti ń dá ẹjọ́ kan ni wọn yóò máa pe òmíì, àfìgbà tí ìdájọ́ náà bá tó tẹ́ wọn lọ́rùn nìkan. Kò sí ẹni tó dá gbogbo eléyìí sọ́rùn PDP o, Atiku Abubakar ni. Nítorí pé Atiku gbà pé gbogbo ọ̀nà pátá lòun gbọ́dọ̀ fi di ààrẹ Nàìjíríà. Ohun tó fi bọ́ aṣọ iyì tó wà lára ẹgbẹ́ PDP rèé, kò sì sinmi títí tó fi já ẹgbẹ́ náà sí hòhò. Èyí sì ni bí Atiku ṣe fọwọ́ ara ẹ̀ pa PDP, ẹgbẹ́ tí wọ́n jọ dá sílẹ̀. Ní ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2010, nígbà tí Atiku yóò padà wá sínú ẹgbẹ́ PDP lẹ́yìn tó ti kúrò nínú ẹgbẹ́ náà láti parí ọdún 2006, àwọn gómìnà tí PDP ní jẹ́ 29. Èyí ni pé ẹgbẹ́ APGA, AMPP àti AC ni wọ́n pín ìpínlẹ̀ 7 péré tó kù mọ́ ara wọn lọ́wọ́. Kò sì sí bí ẹgbẹ́ òṣèlú kan yóò ṣe lè dúró lẹ́gbẹ̀ẹ́ PDP lọ́jọ́ náà lọ́hùn-ún. Èyí ni pé arúgbó ṣogerí o, gbogbo gìràgìrà tí APC ń ṣe báyìí tí wọ́n ń kó àwọn gómìnà jọ. Gómìnà wọn kò tíì tó ti PDP nígbà tí erin ń pàgbọ́n. Àsìkò náà ni Atiku padà wá lẹ́yìn tó ti lọ du ipò ààrẹ lórúkọ ACN tí kò rọ́wọ́ mú. Nígbà tí Atiku padà dé yìí, ohun tó sọ ni pé òun wá tún PDP ṣe ni. Àmọ́ kò sí kinní kan níbẹ̀ ju pé ó ba ẹgbẹ́ náà jẹ́ lọ. Ìdí ni pé bó ti dé báyìí ló ti bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn jọ. Ó ní òun yóò bá Goodluck Jonathan tó wà níbẹ̀ du tíkẹ́ẹ̀tì láti dupò ààrẹ lórúkọ PDP ní 2011. Ó ní àwọn Haúsá ló ní sáà náà nítorí Yar'Adua tó kú ọmọ ilẹ̀ Haúsá ni, kò sì tí ì lo àsìkò ẹ̀ pé títí tí ikú fi pa. Àsìkò ẹ̀ yìí ni òun Atiku fẹ́ lò, kò sì sí wàhálà kankan tàbí ohun tó yẹ kó yààyàn lẹ́nu nínú ìyẹn. Wọ́n ní Atiku bá bẹ̀rẹ̀ iṣẹ́ tá a wí yìí o.
àmọ́ nígbà tí wọ́n dìbò abẹ́lé ìyẹn ìbò primary lọ́jọ́ 14 oṣù kínní ọdún 2011 Jonathan na Atiku rẹ́kẹrẹ́kẹ́ ni nínú àwọn 3,500 aṣojú PDP tó wá 8,736 2,736 ní ìbò Jonathan o nígbàtí ìbò ti Atiku tó ní jẹ́ 805. síbẹ̀ Atiku kò yé ṣagídí bó tilẹ̀ jẹ́ pé ó hàn sáwọn ará ọ̀run pàápàá pé àwọn aṣojú PDP yìí kò fẹ́ Jonathan ni wọ́n fẹ́. àmọ́ níbẹ̀ lẹ́gbẹ́ PDP ti bẹ̀rẹ̀ sí dàrú o nítorí Atiku sọ kínní náà di tẹlẹ́yàmẹ̀yà pé Haúsá ló ní sáà náà kò yẹ kí Jonathan díje rárá. bẹ́ẹ̀ ni Jonathan bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ o bẹ́ẹ̀ ni Atiku kò sinmi ó sì ń kó àwọn gómìnà tó jẹ́ sáà kejì làwọn náà ń lọ jọ pé àwọn náà lẹ́tọ̀ọ́ láti wá díje du ipò ààrẹ kí wọ́n má jẹ́ kí Jonathan lo sáà kankan sí i mọ́. bẹ́ẹ̀ làwọn gómìnà yìí àti àwọn aṣáájú ẹgbẹ́ náà láti ilẹ̀ Haúsá di ọmọlẹ́yìn Atiku wọ́n sì ń palẹ̀ mọ́ fún un pé òun yóò gba tíkẹ́ẹ̀tì PDP ní 2014. nígbà tí àwọn àgbàlagbà inú ẹgbẹ́ PDP rí eléyìí tí wọ́n sì mọ ohun tó lè ṣẹlẹ̀ pé Atiku lè fi ìdíje yìí ba ẹgbẹ́ náà jẹ́ wọ́n kúkú ṣèpàdé wọ́n sì sọ pé ohun tí wọ́n ń pè ní consensus ìyẹn ìfohùnṣọ̀kan lórí ẹni tí yóò di ààrẹ làwọn máa ní. Tóní Anéní ni alága ìgbìmọ̀ àwọn bàbá ìsàlẹ̀ PDP níjọ́ náà lọ́hùn-ún torí ọjọ́bọ̀ Àlàmísì 30 oṣù karùn-ún ọdún 2013 ni ọjọ́ náà ni Anéní sọ̀rọ̀ yìí níbi ìpàdé àpèjẹ àwọn PDP kan lójú alága ẹgbẹ́ náà Bamanga Tọ́kọ̀ ló ṣe o David Mark tí í ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà náà wà níbẹ̀ bẹ́ẹ̀ ni olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré. ohun tí wọ́n sọ ni pé kò yẹ kí ẹgbẹ́ náà tún fààyè gba èdè àìyedè irú èyí tó fẹ́rẹ̀ tú àwọn ká ní 2011. wọ́n ní kí àwọn kúkú ṣe òfin láàrin ara wọn kó má tún sí wàhálà kankan káwọn fọwọ́ sí pé Jonathan ni kó máa ṣèjọba ẹ̀ lọ. àmọ́ lọ́jọ́ kejì tí wọ́n sọ̀rọ̀ yìí ìyẹn lọ́jọ́ 29 oṣù karùn-ún náà Atiku fa ìbínú yọ ó gbé ìwé jáde gbogbo àwọn oníròyìn sì bá a gbé kinní ọ̀hún síta lọ́jọ́ kìíní oṣù kẹfà ọdún 2013. Atiku ní ó ti hàn sóhun wàyí pé àwọn tí wọ́n ń sọ pé kí àwọn ní consensus yìí ìfohùnṣọ̀kan lórí ẹni tí yóò du ipò ààrẹ ní 2015 òun gan-an ni wọ́n ń torí ẹ̀ ṣe o wọ́n fẹ́ gbà òun sẹ́gbẹ̀ẹ́ kan ni bẹ́ẹ̀ ni òfin tó dá PDP sílẹ̀ kò fààyè gbarú ẹ̀. ó wáá sọ fún wọn pé kí wọ́n má fi aṣọ bẹ́ẹ̀ ṣòro o pé tí wọn kò bá tún èrò náà pa wọ́n ń fẹ́ tú ẹgbẹ́ náà ká ni o torí òun yóò fi hàn wọ́n pé kọ́hún ní jẹ́ kó yọ ó yọ. ọ̀rọ̀ náà ká àwọn àgbààgbà PDP lára àbí nígbà tí ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ bá sọ̀rọ̀ tí ẹnìkan ṣoṣo bá ní òun kò gbà pé kí náà kò ní ṣeé ṣe. níbi ìpàdé tí àwọn aláṣẹ ẹgbẹ́ náà yíkáyíká wá ṣe lórí ọ̀rọ̀ yìí kan náà ní ọjọ́ 29 oṣù kẹjọ August 31 2013 ní nǹkan ti dàrú o. kó tó dìgbà náà Atiku ti ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ bẹ́ẹ̀ ló sì ti rí àwọn gómìnà kan náà kó jọ àwọn gómìnà tí àsìkò wọn ti tó láti fi ipò sílẹ̀ àti àwọn míì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ipò tó jẹ́ pé àwọn ọ̀gá wọn tó ti gbépò náà fún wọn ni wọ́n fẹ́ ṣiṣẹ́ fún nínú PDP nítorí àwọn náà fẹ́ díje. àwọn ti ṣèpàdé nítorí bẹ́ẹ̀ ìjà gidi ni wọ́n gbé wá sípàdé gbogbogbò ọjọ́ sátidé náà. bí ìpàdé náà ti bẹ̀rẹ̀ tí wọ́n mẹ́nu bà á pé consensus làwọn fẹ́ fi yanjú ọ̀rọ̀ pé kí gbogbo àwọn fẹnu kò pé kí Jonathan máa bá ìjọba ẹ̀ lọ kẹ́nikẹ́ni má ṣe jáde nínú PDP pé òun yóò bá du ipò náà. bẹ́ẹ̀ ni Atiku bínú jáde ó lóun ò lè jókòó síbi rẹ́dẹ̀rẹ́dẹ̀. bí Atiku ti dìde wùyà tó jáde bẹ́ẹ̀ làwọn gómìnà 7 kan tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. gómìnà Kánò ló ṣáájú Rabiu Kwankwanso ti Jigawa Sule Lamido tẹ̀lé. lẹ́yìn náà ló kan gómìnà ti Niger Babangida Aliyu ló kan ti Sokoto Aliyu Wamako ló kan ti Adamawa Muritala Nyako ló kan ti Rivers Rotimi Amechi àti gómìnà Kwara Abdulfatah Ahmed ẹni tó jẹ́ Bukola Saraki tó gbéjọba fún un lòun ń ṣiṣẹ́ fún. àwọn èèyàn sì ń kọ ha pé níbo ni Atiku àti àwọn gómìnà yìí gbà lọ
nígbà tí wọn yóò gbúròó wọn wọ́n ti wà ní gbọ̀ngàn ńlá Shehu Yaradua ní Àbújá níbẹ̀ èrò sì ti tẹ̀lé wọn lẹ́yìn pẹ̀tìmù níbẹ̀ ni wọ́n ti kéde pé àwọn ní PDP tuntun the new PDP wọ́n fi Abubakar Kawu Baraje ṣe alága PDP tuntun yìí wọ́n sì fi Ọlágúnsóyè Òyìnlọ́lá ṣe akọ̀wé wọn. Àwọn PDP tuntun yìí ní Atiku ní kí wọ́n nìṣó nínú ẹgbẹ́ APC lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún 2013 tí Atiku fúnra ẹ̀ sì lọ bá wọn nínú APC yìí lọ́jọ́ 2 oṣù kejì ọdún 2014. Níbí ni Atiku àtàwọn èèyàn ẹ̀ yìí ti kó ogun ńlá jà wọ́n nínú PDP tí wọ́n sì ní nínú APC ni Atiku yóò ti du ipò ààrẹ. Àmọ́ orí tó burú kókó ọdún kan kò tún ṣe o bẹ́ẹ̀ yẹn sì fi 20 ọdún ké ohun tí Ọlọ́run ọba bá fẹ́ ṣe ni yóò ṣe o èyí tí ò bá ní í ṣe kò ní í ṣe é. Wọ́n tún dìbò abẹ́lé APC náà Atiku kò tún wọlé nígbà náà ni wọ́n sì jọ pawọ́pọ̀ gbé Muhammadu Buhari dìde Buhari ló sì padà fìdí Jonathan rẹmi nínú ìbò tí wọ́n dì ní 2015 bẹ́ẹ̀ ni Atiku tún ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ. Ìdí ni pé kì í ṣe pé àwọn APC so ọmọ ọlọ́mọ apá láti fi jà o Atiku tó kó àwọn gómìnà lọ bá wọn níbẹ̀ ló kún wọn lápá. Lọ́rọ̀ kan ìjà tún dé lọ́hùn-ún Atiku tún wá inú PDP padà ó tún lóun yóò du ipò ààrẹ nígbà tí Ọlọ́run yóò sì fi hàn pé òun ò lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà ni òun ni wọ́n gbé tíkẹ́ẹ̀tì PDP lé lọ́wọ́ òun àti Buhari sì kojú ara wọn kò wá sí àlàyé pé Ìgbò ló kojú òun tàbí pé Yorùbá ló kojú òun Haúsá méjì ló pàdé Gàmbàrí pa Fúlàní tí kò lẹ́jọ́ kankan nínú ni. Pẹ̀lú ẹ̀ náà Atiku tún jábọ̀ o. Àwọn kan sọ pé tó bá jẹ́ lóòótọ́ ni Atiku fẹ́ràn ẹgbẹ́ òṣèlú ẹ̀ tó bá jẹ́ ó fẹ́ PDP lóòótọ́ tí kì í bá ṣe ìmọ̀tara ẹni nìkan ló ń yọ ọ́ lẹ́nu pé àsìkò tó yẹ kó jáwọ́ nínú à ń dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà nìyẹn. Àmọ́ Atiku kò jáwọ́ nígbà tó tún di 2022 ó tún ní dandan ni kí òun du ipò ààrẹ lórúkọ PDP yìí kan náà níbẹ̀ làwọn gómìnà 5 míì sì ti tún kọ̀yìn sí níbẹ̀ làwọn gómìnà PDP ti ń yọ bí ọmọ ọwọ̀ lọ́kọ̀ọ̀kan títí tí wọ́n fi kù 9 péré o 9 náà kò sì fẹsẹ̀ rinlẹ̀ àwọn tí wọ́n fẹ́ sìnkú PDP ni. Àwọn èèyàn kan ní nígbà tí èèyàn bá wo ìrìn àjò PDP àti bí ọjọ́ ẹgbẹ́ náà ti ń dalẹ̀ lọ yìí yóò mọ̀ pé Atiku gan ni àrùn jẹjẹrẹ àrùn kògbóògùn terminal disease làwọn olóyìnbó ń pè é èyí tó sin ẹgbẹ́ náà dọ́nà ọ̀run. Àwọn náà ni wọ́n ń kọrin pé Atiku ló pa PDP kó gbé bẹ̀rẹ̀ gbé Atiku ló pa PDP gbé bẹ̀rẹ̀ gbé. Àmọ́ irú orin bẹ́ẹ̀ kì í ṣe orin tí èèyàn ń kọ nítòsí Atiku fúnra ẹ o torí orin tó lè dájà sílẹ̀ ni. Ọláìwọlá alága lóye ọ̀rọ̀ Atiku nínú ẹgbẹ́ PDP yìí wò fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn a kú déédé àkókò yìí.